wo bí báyìí sórí fídíò tó fẹ́ wò yìí ó jẹ́ fídíò tó ṣe pé ó ṣe kókó ó ṣe pàtàkì kí o máa wò ní gbogbo ojoojúmọ́ tí o bá ti ń jí látàrí pé yóò máa jẹ́ atọ̀nà fún ìgbésí ayé rẹ lójoojúmọ́. Ní pàtàkì kò ní jẹ́ kí o ṣìnà, kò ní jẹ́ ká ṣìṣe, tí wàá sì máa mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé dórí kọ́lọ̀ tó gbọ́dọ̀ wọ̀ lọ́jọ́ kan, dórí àkókò tó dára jù fún ọ, bí o fẹ́ fi ṣàdúrà ni, bí o fẹ́ fi ṣe nǹkan tó ṣe kókó, bí o fẹ́ fi lọ pàdé èèyàn ni. Má gbé kú o, gbìyànjú kó wò ó dé àárín méjì tàbí kó wò ó dé ìparí. Ojoojúmọ́ là ń fi fídíò yìí léde fún ìwúlò ọmọ aráyé. Wò ó kí o sì fún àwọn aráalé rẹ wò kí a dìjọ jàǹfààní ìdàgbàsókè yìí. Wá gbọ́ ṣíṣe àti má ṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run Ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti má ṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Sunday July 13 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń ṣe fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ wúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́ lè pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan ọ̀ràn yan Harris. Ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20 ọjọ́ tòní jọjọ́ tó ṣe pé ẹ ní láti ṣiṣẹ́ lórí àwọn nǹkan tẹ́ tí ń gbàlérò fún dáadáa. Lọ́jọ́ tòní ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ tẹ́ jẹ́ iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láṣí sílẹ̀ fún yín tẹ́ lè lò tá jẹ́ kí nǹkan yín tún tẹ̀síwájú, tá jẹ́ kí iṣẹ́ yín tún gbòòrò sí. Kí ẹ wá rí dájú pé ẹ lo àǹfààní ọjọ́ tòní láti ṣe nǹkan tó ṣe pé á bí kí kárí ayín kó tún tayọ dáadáa. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá náà plan nǹkan tẹ́ tí ń plan láti jọ́ mẹ́ta ó ní dára láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé wọn lórí o. Ẹ wá múra dáadáa kí ẹ dùn rí lónìí. Bẹ́ẹ̀ sì ni kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì rẹra yín lẹ̀ pẹ̀lú. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 ó ṣe ṣe kí iṣẹ́ yín kó fẹ́ gbomi bákan lọ́jọ́ tòní. Pàápàá ẹ̀yin tẹ́ bá lọ bí iṣẹ́ yẹn sì lè tẹ̀ bí frustration fún yín lọ́jọ́ tòní. Tẹ́ bá fi ọkàn yín sí àwọn kan tí ẹ̀ ń ṣe láàyè iṣẹ́ lọ́jọ́ tòní á jẹ́ kí ẹ tayọ, á jẹ́ kí ẹ rí àṣeyọrí ṣe. Lénìí kí ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ ní òrèrè gbámú. Bẹ́ẹ̀ sì ni kẹ́ má ṣe ròyìn rárá látàrí pé ó ṣe ṣe kí ẹ rí àwọn èrè kan èyí tẹ́ òró kan tẹ́lẹ̀ lẹ́yìn tẹ́ bá tẹpá mọ́ṣẹ́. Ẹ free mind yín kí ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ pẹ̀lú. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21 àwọn nǹkan tó dàbí kùdìẹ̀kudiẹ àbí ìṣòro kéékèèké tó ń wáyé nínú ìgbésí ayé yín ó ṣe ṣe kó fẹ́ múnú bí yín bákan lè ní ṣíṣe tó fẹ́ yẹ kẹ́ wà frustrated bákan. Ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ má wulẹ̀ hide àwọn ìṣòro yín rárá. Ẹ wulẹ̀ address ẹ̀ lọ́jọ́ tòní kí ẹ gbájúmọ́ bẹ́ẹ̀ fẹ́ yanjú gbogbo ìṣòro tẹ́ nílé ní. Ìyẹn á ràn yín lọ́wọ́ láti jẹ́ káwọn ọjọ́ tàn wò lọ́ọ̀kan yìí kó tún dára kó tún sunwọ̀n. Lọ́jọ́ tòní ó dára kí ẹ là ọkọ̀ àti ìgbàlẹ́yìn nìkan yín á bí kí ìgboyà tún wà fún yín. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí àbẹ́ èyí tí ó kàn yín lénìí. Ẹ ní láti rẹra yín lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lénìí tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 ó ṣe ṣe kó dàbí ìgbà pé stress máa fẹ́ pọ̀ díẹ̀ fún yín tàbí kí pressure pọ̀. Lọ́jọ́ tòní gbogbo nǹkan wọ̀nyí kò ní pẹ́ tó máa fi kásẹ̀ ńlẹ̀. Ẹ wá wá kánjú pinnu àbí yára gbé ìgbésẹ̀ lọ láì jẹ́ pé ẹ ronú jinlẹ̀ dáadáa tàbí ẹ ṣèwádìí bó ti tó àti bó ti yẹ lé lórí ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ náà. Àwọn kan tó dàbí stress tó ń wáyé gbogbo ẹ máa tó kẹ́sẹ̀ ńlẹ̀ o. Kẹ́ wá ṣòtítọ́ kẹ́ ṣòdodo láwùjọ àwọn èèyàn. Ẹ má kánjú ju bó ṣe lọ lórí ohunkóhun. Ẹ wà smart kí ẹ gbájúmọ̀ nǹkan tó yẹ kẹ́ gbájúmọ̀ lákòókò tó tọ́ àtàkókò tó yẹ. Kí ẹ sì mú sùúrù lò kí ẹ gbà láfíà láàyè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 ọjọ́ tòní àwọn nǹkan tẹ́ ń gbà lérò látọjọ́ pípẹ́ ó ṣeéṣe kó wá padà wá sí ìmúṣẹ lénìí. Ó sì ṣeéṣe kí ẹ tún ní clarity
lórí àwọn kan tó dàbí serious matter tẹ́ ń fèsì látijọ́ mẹ́ta. Lọ́jọ́ tòní solution máa wáyé lórí àwọn ìṣòro tó ti ń wáyé látijọ́ mẹ́ta tó sì dàbí ìgbà pé ẹ máa tún ní clarity dáadáa láti mọ̀ pé ọ̀nà àbáyọ tí máa tọ̀ gangan leléyìí. Lọ́jọ́ tòní ẹ máa ṣàṣeyọrí látàrí pé kò ní fi bẹ́ẹ̀ sí issue rẹpẹtẹ mọ́ nínú ìgbésí ayé yín lákòókò tí a wà yìí. Lọ́jọ́ tòní kẹ́ wá rí dájú pé àwọn kan tó bá dàbí personal issue tẹ́ ní láàrin ẹ̀yin àtèèyàn ní láàrin àti mọ̀lẹ́bí láàrin ẹ̀yin àti ọ̀rẹ́ yín ni kẹ́ rí dájú pé gbogbo ẹ̀ clear pátápátá. Lọ́jọ́ tòní kẹ́ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ fi ìgboyà ṣohunkóhun lé ní pẹ̀lú. Bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tẹ́ bá ṣe lọ́jọ́ tòní láti rí dájú pé gbogbo issue tó wà láàrin ẹ̀yin àtèèyàn gbogbo ẹ̀ pátá ló yanjú. Ìyẹn á bí àlàáfíà àti ìrọ̀rùn láwùjọ yín. Teal green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 ọjọ́ tòní ẹ máa rí àǹfààní láti kéré lórí àwọn kan tẹ́ ti ṣe látijọ́ mẹ́ta. Bóyá ìrẹsẹ̀ dáadáa tẹ́ ti ṣe látijọ́ mẹ́ta tó ṣe pé ẹ̀yin gan fúnra yóò mọ̀ pé ẹ ṣe dáadáa náà, tàbí èrè tí tẹpámọ́ṣẹ́ tẹ́ ti ń tẹpámọ́ṣẹ́ látijọ́ mẹ́ta. Èyíkéyìí tó bá jẹ́ ń bẹ̀, àǹfààní èyíkéyìí tó bá jẹ ọkùnrin yín lè ní kẹ́ rí dájú pé ẹ grab ẹ, kẹ́ lo àwọn opportunity èyíkéyìí tó bá jẹ ọ lè ní láti fi rí dájú pé nǹkan yín tún ní ìdàgbàsókè pàápàá lórí ọ̀rọ̀ iṣẹ́. Lọ́jọ́ tòní kẹ́ rẹra yín lẹ̀, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ pa àwọn àṣírí yín mọ́ àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí. Kò sí dára kẹ́ sùn lé ní láì tọ́nà sùn. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ tí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi pín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 ó ṣeéṣe kẹ́ máa ṣe ròyìnròyìn tàbí kẹ́ máa concern nípa àwọn kan tó ń ṣẹlẹ̀ láyìíká yín lọ́jọ́ tòní. Pàápàá ẹ̀yin tẹ́ bá lọ síbi iṣẹ́ á dàbí ìgbà pé bóyá ẹ máa kíyèsára, bóyá kẹ́ máa sọ̀rọ̀ tó ṣe é pọ́ máa mú bẹnu tàbí kẹ́ máa hùwà tó ṣe é pé kó tọ́, bóyá bẹ ṣe ṣe lè bóyá ó da ẹ máa rò bẹ́ẹ̀ lọ́tùn lósì lọ́jọ́ tòní látàrí pé ó tún ṣeéṣe kẹ́ come across ènìyàn kan láyìíká yín tàbí láyé iṣẹ́ yín tó ṣe é pọ́ máa fẹ́ máa fi ràn yín lọ́jọ́ tòní. Ẹ ní láti rí dájú pé ẹ mọ̀nà tẹ́ fẹ́ gbégbà láti rí dájú pé ẹnì yìí kò wulẹ̀ ní òun hùwà èyí tó ṣe é pé ó mú kí ọkàn yín pòrúurú mọ́. Lọ́jọ́ tòní kẹ́ wá rí dájú pé ẹ gbájúmọ́ṣẹ́, bẹ́ẹ̀ sì ni kẹ́ má kanra mẹ́nikẹ́ni, ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, àwọn àṣírí kọ̀ọ̀kan yín kẹ́ pamọ́. Bẹ́ẹ̀ sì ni téèyàn bá ṣẹ̀yìn tó bá ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ má jẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ gold sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá dàbí ìwà èyí tí ó tọ́ táwọn èèyàn wù sí yín àbí ìwà tó ṣe é pé ẹ ń wò pé wà yóò dára tẹ́nìyàn kan tó súnmọ́ yín tó ń wù sí yín. Ẹ má jẹ́ kí yẹn wí kí yín dáhùn rárá lọ́jọ́ tòní o. Ẹ wulẹ̀ rí dájú pé ẹ tọ̀ àwọn tó ṣe é pé wọ́n jẹ́ àwọn èèyàn dáadáa sí yín bíi màlẹ́bí àtọ̀rẹ́, kẹ́ lọ ọkọ̀ àti ìgbà tó dára pẹ̀lú wọn. Ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ gbà láfíà láàyè, bẹ́ẹ̀ sì ni kí ẹ wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 múùdù yín lè má fi bẹ́ẹ̀ dára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí fàǹfà tàbí à ń báyàn jà pátápátá lọ́jọ́ tòní o. Pàápàá àwọn tó bá ṣe pọ́jọ́ olólùfẹ́ yín kẹ́ jìnnà sí irú nǹkan bẹ́ẹ̀ lọ́jọ́ tòní. Ẹ ní láti rí dájú pé àwọn kan tó dàbí argument àbí issue tẹ́tí ní láàrin ẹ̀yin àtèèyàn ẹ rí dájú pé gbogbo ẹ̀ yanjú pátápátá lọ́jọ́ tòní. Ìyẹn máa jẹ́ kọ́kàn tí yín gan balẹ̀ láti jẹ́ ká yín gbalẹ̀ fún àlàáfíà lọ́jọ́ tòní. Kẹ́ mọ́kàn balẹ̀ téèyàn bá ṣẹ̀yìn kẹ́ wulẹ̀ fi ẹnu ṣàlàyé fún wọn lọ́nà ìrẹ̀lẹ̀. Ìyẹn máa jẹ́ kí wọ́n tún understand dáadáa. Bẹ́ẹ̀ sì ni kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, kẹ́ pọ́n tèwe tàgbàlé. Bákan náà sì rí kẹ́ jẹ́ kára yín yá gágá, kẹ́ wà positive. Wáìnì jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ìgboyà máa wà fún yín dáadáa, ara yín á sì yá gágá lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí distraction, pàápàá tẹ́ bá láwọn nǹkan tó ṣe kókó fún yín láti ṣe. Kẹ́ ò lè gbájúmọ́ àwọn nǹkan tó ṣe kókó náà lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé wá ṣe wọ́n ní ẹyọ èjèèjì, kẹ́ ṣe wọ́n ní ṣísẹ̀ntẹ̀lé. Tẹ́ bá ṣe nǹkan yín létòlétò lọ́jọ́ tòní á ràn yín lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí ohunkóhun tí ẹ bá ń ṣe ní kíákíá. Lọ́jọ́ tòní sì rí ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́, ẹ fọgbọ́n àtòyé tó lọ fún yín ṣe ohunkóhun kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ wáìnì tí jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19, ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí stress fẹ́ pọ̀ díẹ̀ fún yín lọ́jọ́ tòní, tàbí kó dàbí ìgbà àkókò rẹ̀ yín tẹ́ lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láìka yín lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ jìnnà sí ìjà tàbí ìfàǹfà pátápátá, ẹ má wulẹ̀ ronú nípa nǹkan tó dàbí ìfàǹfà láàrin ẹ̀yin àti èèyàn rárá lọ́jọ́ tòní láti lè jẹ́ kọ́kàn yín rọlẹ̀. Lénìí kẹ́ rí dájú pé ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan, ìyẹn máa fún yín ní fọ̀kànbalẹ̀, ìyẹn sì máa jẹ́ kí ẹ tún ní ìrọ̀rùn. Lénìí kẹ́ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ free mind yín, kẹ́ wà positive. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20, ọjọ́ tòní a ṣe yín bí ìgbà pé kẹ́ ulẹ̀ gbafẹ́ kẹ́ enjoy ara yín dáadáa. Ọjọ́ tòní ó ṣeé ṣe kí ọ̀pọ̀ yín kẹ́ láǹfààní àti rìnrìn àjò, ó lè jẹ́ ìrìn àjò lọ sókè òkun, ó lè jẹ́ ìrìn àjò iṣẹ́, ó sì lè jẹ́ ìrìn àjò ìgbafẹ́ láìpẹ́ ọjọ́. Ṣùgbọ́n lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ wòye sí bí ẹ ṣe ń náwó sí kẹ́ má nàá àpà, kẹ́ rí dájú pé ẹ fowó pamọ́ fọ́jọ́ iwájú. Lénìí kẹ́ kíyèsára gbogbo ànúkọ́ léèyàn ń ṣe, kí ẹ sì má ṣàánú ju bó ṣe yẹ lọ, ẹ má tàṣe jù bohunkóhun, ṣùgbọ́n ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún lénìí dára. Deep pink jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 ní àṣálẹ́ sí aago 10 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.